Ikú dédé àkókò inú gbogbo Twitter tí ń láǹfààní àti ìran darapọ̀ mọ́ afákọ̀tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn fẹ́lifẹ́li online tv ẹ̀sùn bí ẹ ti ń darapọ̀ mọ́ wa ẹ ti mọ̀ pé àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà alábì míì làwọn mú wa fún yín láti máa fi kẹ́kọ̀ọ́ kájọ máa fi ṣe òdiwọ̀n ayé wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí abala kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Ẹ wá gbápèrè kẹfì tẹ́ báyìí kẹsì máa gbọ́ àwọn ìròyìn náà lọ́ọ̀rẹ́ kìnìún. Láti ìpínlẹ̀ Àdámọ́wá, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Àdámọ́wá òun náà ló mọ̀ ti tẹ ọmọkùnrin kan tí ó jẹ́ ẹni ọdún 19 years old ní ọmọkùnrin ọ̀hún o. Kí ni tí ó sì ṣe? Wọ́n ní í ṣe ni ọmọkùnrin náà ló fún ọmọbìnrin kan ló fún ní oyún. Wọ́n nígbà tí Ọlọ́run sì sọ ọmọbìnrin ọ̀hún ló sọ láyọ̀. Ìṣe ni arákùnrin tó jẹ́ ẹni ọdún 19 yìí, Aliyu Yaro, oníṣe ni ó lọ sí ilé ọ̀rẹ́bìnrin rẹ̀ eléyìí tó ti bímọ ọ̀hún. Ó sì lọ síbẹ̀ ní ọjọ́ 9 nínú oṣù kọkànlá ọdún yìí ló lọ gba ọmọ ọ̀hún lọ́wọ́ rẹ̀. Nígbà tó débẹ̀ ó tiẹ̀ ti tó bí ìgbà díẹ̀ tí ọmọbìnrin ọ̀hún tó ti rí gbẹ̀yìn. Nígbà tí ó sì bímọ tán lòún bẹ̀rẹ̀ sí ní pé ó ní kò tiẹ̀ kọ́kọ́ dáhùn lóhùn. Ó ní ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn lọ́jọ́ tó padà wá yọjú sí òun lẹ́yìn tí òun bímọ tán lẹ́yìn ọjọ́ 3 tí ó bímọ yìí. Òun náà ni Aliyu Yaro ló bá ní kí ọmọbìnrin ọ̀hún Sàfíà ló ní kí ó lọ bá òun pọnmi sí balùwẹ̀ wípé òun fẹ́ wẹ̀ ẹ̀yìn lọ́jọ́ tó yọjú sílé ọ̀dọ̀ rẹ̀. Nígbà tí ó sì lọ bá pọnmi ńkọ́ kó tó di pé Sàfíà ó dé padà sínú yàrá. Òun náà ni Aliyu Yaro ló mọ̀ ti gbé ọmọ ọdún 3 ọ̀hún ó mọ̀ ti gbé sá lọ. Nígbà tí wọ́n padà wá rí wọ́n padà lọ rí ọmọ ọ̀hún, wọ́n rí pé ó ti gbẹ̀mí rẹ̀. Nígbà tí wọ́n dọdẹ rẹ̀ nítorí Sàfíà àti ẹ̀gbọ́n rẹ̀ obìnrin kan wọ́n lọ sí àgọ́ ọlọ́pàá, wọ́n lọ fi ẹjọ́ òun sùn pé ẹni tó jẹ́ ọ̀rẹ́kùnrin tòun tó fóun lóyún tí òun sì bímọ fún òní ó mọ̀ wálé òun lẹ́yìn ọjọ́ 3 tí òun bímọ tán tó sì gbé ọmọ náà lọ. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní abúlé Kwacham níjọba ìbílẹ̀ Àríwá Múbí ní ìpínlẹ̀ Àdámọ́wá. Nígbà tí àwọn ọlọ́pàá tó sì bẹ̀rẹ̀ sí ní dọdẹ ọ̀rọ̀ ọ̀hún kọ́, òun náà ni wọ́n padà lẹ́yìn ọjọ́ bíi mélòó kan ni wọ́n padà tẹ ọmọkùnrin Yaro yìí. Nígbà tí wọ́n sì tẹ̀tàn kọ́ ó ní ẹjọ́ ẹ ṣe mí jẹ́jẹ́ o. Ó ní òun ti gbẹ̀mí lẹ́nu ọmọ ọ̀hún. Ó ní nítorí pé òun ti kéré o láti jẹ́ bàbá. Bẹ́ẹ̀ sì ni Sàfíà tó jẹ́ ọ̀rẹ́bìnrin tòun náà tí ó bí ọmọ ọ̀hún fóun wípé àwọn méjèèjì àwọn ti kéré. Ó lé ilé yìí gan ló mú òun kó lọ wà lábí ọ̀hún. Ó ní nǹkan bíi aago 9 alẹ́ ni òun gbẹ̀mí lẹ́nu ọmọ ọ̀hún tó ń sì lọ rí ọmọ náà mọ́lẹ̀. Nígbà tí ó mú àwọn ọlọ́pàá lọ sí ibi tí ó lọ bu ọmọ ọ̀hún mọ́lẹ̀ sí, ó jẹ́ inú ilé àkọ́kù kan tí ń bẹ ní agbègbè Kírípátá ní ìlú Múbí ọ̀hún. Nígbà tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà tí ó mọ̀ fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ó ní lóòótọ́ ni ọwọ́ wọn ti tẹ ọmọkùnrin yún Sùlẹ́mọ̀ Ngoroje yún tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Àdámọ́wá. Ó lọ́wọ́ wọn ti tẹ Aliyu Yaro eléyìí tó gbẹ̀mí lẹ́nu ọmọ àkókò ọmọ ọdún 3 tó jẹ́ ọmọ tí ọ̀rẹ́bìnrin rẹ̀ tó bí fún lẹ́yìn ọjọ́ 3 tó bí. Ọwọ́ wọn ti tẹ̀ báyìí, wọ́n sì ní láìpẹ́ ọjọ́ yóò fi ojú balẹ̀ ẹjọ́, yóò lọ fojú winá òfin. Láti ìpínlẹ̀ Ondo lélẹ́yìí mọ̀ tún ti gbẹnu tán. Ọmọkùnrin kan tí ó jẹ́ nọ́ọ̀sì alábẹ́rẹ́ òun náà lọ́wọ́ mọ̀ tẹ̀ wọ́n forúkọ lédè wọn ní jẹ́ Jimoh Akeemu. Àjọ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ní ìlú Ondo gangan òun náà lọ́wọ́ wọn ti tẹ̀ ò. Nígbà tí wọ́n wá ń fojú rẹ̀ hàn dé lólú iléeṣẹ́ àjọ ọ̀hún tí ń bẹ ní ìlú Àkúrẹ́ tí ṣolúlu ìpínlẹ̀ Ondo. Nígbà tí wọ́n máa fi ọ̀rọ̀ po Akeemu Jimoh lẹ́nu papọ̀, ó ní ẹni tí òun máa ń ṣe jù ń tóun o, òun náà ni kí òun máa wọlé jí ọ̀kadà àwọn ọlọ́kadà gbé lóru. Àwọn tí wọ́n bá páàkì sínú ọgbà ilé wọn kó máa jí jẹnẹrétọ̀ gbé kó sì máa kó àwọn èèyàn láṣọ. Ó ní tí òun máa ṣe nu eléyìí tó wá ṣe tó fi bú lọ́wọ́ ìgan. Òun náà ló jẹ́ pé agbègbè Àjàgbálẹ̀ nílùú Ondo gangan òun náà ló ti ṣẹlẹ̀. Ó ní kì í ṣàkọ́kọ́ òun ló tí òun ti lọ máa ń ro irú dán bẹ́ẹ̀. Ó ní kódà òun á máa jí ọ̀kadà alùpùpù lọ́jọ́ tí ọwọ́ sì tẹ̀ ń kọ́ ní agbègbè Àjàgbálẹ̀. Ọ̀kadà náà ló lọ jí ń bẹ̀ ó tó di pé ọwọ́ tẹ̀. Nígbà tí ó tún máa sọ̀rọ̀ síwájú sí i, ó ní
inú ọdún yìí gan òun náà ló ń bẹ̀rẹ̀ iṣẹ́ ìwà láabi ọ̀hún ó lóun sì ti jí kò dín ní ọ̀kadà 3 báyìí tí òun ti jí oní jẹnẹrétọ̀ ò níye o àtonírúurú aṣọ òkè oní tóun bá ti gbé báwọn òun ó sì lọ́ọ́ tà á nígbà tí máa sọ tó tún ṣàlàyé náà síwájú ó ní ìlú Abẹ́òkúta lòun máa ń ta àwọn ọ̀kadà tóun bá ti jí lòun máa ń tà á sí olẹ́nìkan bẹ́ẹ̀ tẹ́ pé máa ra ọ̀kadà ọ̀hún ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénírínwó náírà ó dín mẹ́wàá ìyẹn 450,000 naira ó ní ẹnìkan bẹ́ẹ̀ o ti máa ń rà á lọ́wọ́ ní iye náà ó ní kódà ìkànnù àwọn aṣọ lára àwọn aṣọ òkè tí òun jí kó ó ní ẹnìkan náà wà tí wọ́n ra aṣọ òkè òun ó ní eléyìí tó ń tàgbẹ̀yìn òun ta ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà 300,000 naira oníkẹ́sì wa máa wo ibi tí òun máa ṣiṣẹ́ tó ń sí ó ní òun ìjà ọ̀kadà gbà lọ́wọ́ ẹnikẹ́ni o ó ní bẹ́ẹ̀ sì ni òun èéfìbọn gbọ̀kadà ó ní ṣùgbọ́n tó bá ti dọwọ́ déré ọwọ́ alẹ́ àbí ńgbà míì tán bá páàkì ọ̀kadà sínú ọgbà ilé tí àwọn tó ń lé òṣìṣẹ́ ń lé ó ní ìgbà náà lòun ó wọlé o tí òun ó sì lọ gbé ọ̀kadà òun ó ní kódà òun nìkan lòun máa dá ṣiṣẹ́ òun ó ní ṣùgbọ́n ọjọ́ tóun mú èèyàn lọ́wọ́ òun náà ni ọ̀ka òun ló fó nígbà tó tún máa ṣàlàyé síwájú sí oníṣẹ́ erékẹ́sì mọ́ wo ó ní nọ́ọ̀sì lòun o àmọ́ àwọn nọ́ọ̀sì tí kò gbàṣẹ́ gbọ̀ntẹ́jọba yún ọ̀sílárí nọ́ọ̀sì ó ní òun náà lòun pọ̀ sí ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn kan ti Ògúnyẹ hospital eléyìí tó ń bẹ nílùú Oǹdó gangan ó ní òun jẹ́ ọmọ ó ní ó sọ di mímọ̀ wípé òun ní ẹnìkan tí ń bẹ nílùú Ìjẹ̀bú Òde tí orúkọ rẹ̀ ń jẹ́ Gómọ̀ ó ní òun náà ni ó máa ń ra àwọn nǹkan tóun bá ti jí ní máa ń rà á lọ́wọ́ òun ó sì sọ di mímọ̀ ó ní wọ́n ti fi kélé òfin gbé òun rí o ní báyìí wọ́n tún ti wá fi kélé òfin wọ́n ti gbé báyìí níbo lọ̀rọ̀ rẹ̀ ó já sí ẹ padà máa gbọ́ bó bá ti jẹ́ lóníkùnkùndùn àkíkà. Ó dá lákòótán láti ìpínlẹ̀ Kwara iléeṣẹ́ ọlọ́pàá náà wọ́n ti fi àwọn ọlọ́pàá kan sí àhámọ́ báyìí o látàrí pé wọ́n lọ́wọ́ nínú ikú tó pa ọmọ ilé ẹ̀kọ́ fásitì kan ní ìpínlẹ̀ Kwara nígbà tí wọ́n máa sọ di mímọ̀ ní orúkọ ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún Sulaiman Ọláyínká tó jẹ́ ti ọmọ ilé ẹ̀kọ́ Kwara State University Kwasu òun náà ní ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 2 ọ̀sán ní ọjọ́ ìṣẹ́gun tó kọjá lọ ní agbègbè Táǹkè wọ́n ní Ọláyínká tó jẹ́ ẹni ọdún 27 27 years old gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òṣìṣẹ́ àtàwọn tọ́rọ̀ òun ṣojú rẹ̀ wọ́n ní ọjọ́ òun tí ọmọ náà tó gbé ọ̀kadà dé agbègbè Táǹkè wọ́n ní ó sì lọ gba owó lẹ́nu ẹ̀rọ POS wọ́n ní ẹgbẹ̀rún kan náà ló gbà 1,000 naira ó sì fi san owó fún ọlọ́kadà rẹ̀ ó sì gba ṣéǹjì lọ́wọ́ rẹ̀ wọ́n ní ọgbà bó ti bọ́lẹ̀ lórí ọ̀kadà ìlànà ọlọ́pàá tí ń bẹ́ẹ̀ ọ̀hún ni wọ́n bá súnmọ́ náà bá gidi rẹ̀ wípé máa bọ̀ wá o bí tí ń gbìyànjú láti bèèrè lọ́wọ́ pé kí ni n tí òun ṣe o kí ni ẹ̀sùn òun ó tẹ́ gidi òun láì ṣe nǹkan kan ó ní àwọn ọlọ́pàá òun ọ̀mọ̀ jẹ́ kó sọ̀rọ̀ ó ní òun tiẹ̀ tún bẹ̀ wọ́n wípé asthma patient lòun o wípé òun wà asthmatic wípé àìsàn asthma ń dà òun láàmú wípé kánjọ jàre kan fi òun sílẹ̀ ó ní àwọn ọlọ́pàá náà wọn gbọ́ ẹ̀bẹ̀ òun wọ́n sì ń wọ́ òun lọ lóní tuurutu ó ní eléyìí gan ló wá mú kí ọmọ náà kó dákẹ́ sí ọwọ́ àwọn ọlọ́pàá ọ̀hún ẹni tó wá jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara DSP Èjìrẹ́ Adéyẹmí tóun òun náà ti fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ o wípé àwọn ọlọ́pàá tí wọ́n sanra aṣọ bẹ́ẹ̀ ṣòro tí ọmọ ọ̀hún tó dákẹ́ sí wọn lọ́wọ́ wọn ni wọ́n ti làwọn mọ́ gbaga báyìí o wọ́n sì fi ojú winá òfin tí a bá sì gbàgbé irú rẹ̀ kan náà ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí ní ìpínlẹ̀ Kwara tí ọmọkùnrin kan tó jẹ́ náà jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ polytechnic ní ìpínlẹ̀ Kwara ní gbogbo nìṣe Koyum Abiyekini ní ó kọ tiẹ̀ bí àwọn ọlọ́pàá bọ́ ti gidi òun náà nù lẹ́yìn bí ní ọjọ́ òun bọ́ ti gidi ẹ̀ náà nù tẹ́ pé ìkan náà ọlọ́pàá òun ó sì lọ ṣe ṣìyìnbọn mọ́ Koyum tí ó fi dolóògbé àwọn ọlọ́pàá yìí náà báyìí wọ́n ti fọwọ́ sí wọ́n ti fi júwe lé fún wọn àwọn náà sì ń bẹ ní àhámọ́ ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara àwọn ọlọ́pàá wọ́n gbẹ̀mí lẹ́nu ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì nípínlẹ̀ Kwara. Ròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàkókò yìí ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ àṣàròyìn bàbá tó gbin lọ́mọ ẹ ṣeun ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.